Bábọ́dé, Sá, ẹ kú dédé àsìkò yìí. mò ń gbọ́ o. Ẹ dákọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́ fún gbogbo aráalé. Orúkọ mi ni Jimoh Akínọlá, tí àwọn èèyàn sábà máa ń pè mí ní Bàbá Ayọ̀jù. Jimoh yẹn lọ torí Ayọ̀ ti pa Jimoh yẹn rẹ́. Ọdẹ ni yín. Ọdẹ ni mí. Kí ni àwọn ìrírí yín níbi iṣẹ́ ọdẹ? Ẹ ṣé. Ìrírí ti àkọ́kọ́, mi ní sọ́pọ̀ bíi ṣókí náà ni. Ọlọ́run fọ̀run kẹ́ baálẹ̀ wa Sàkáríyà Oyèníran. Ìrírí àkọ́kọ́ mo sọ fún wọn. Ìjọ tí mo rí ìrírí àkọ́kọ́, kí ni ìrírí tí mo rí? Mo máa ń dẹná, mo ń pa ẹtu ìgalà, gbogbo ẹran mo máa ń pa. Ìjọ yẹn mo gbé iná ró là ń lò ní táìmù yẹn. Mo dẹná, mo já títì. Mo ní kí n máa tọ títì gbẹ̀dùn lọ. Mo ṣe ń lọ, mo ṣe gun wọ́rọ́kùtà báyìí, mo kàn bá iná kan láàrin ojú ọ̀nà tó tàn rókódó bí ẹyẹ ẹran. Mo wá ń wò pé ṣé ọdẹ ni àbí mo sá súnmọ́ iná yẹn. Ṣùgbọ́n iná wa wà láàrin méjèèjì ojú ọ̀nà. Táàrí lè sọ́dẹ ni. Ó rí pé iná yẹn kò mira. Mo sá ń tọ̀ lọ. Nígbà ó yá, ara mi wá sú gànyìn. Mo bá dúró. Mo ṣe dúró, mo súfèé, n ò gbọ́n kankan. Mo súfèé, n ò gbọ́n kankan. Mo bá tún sún wájú díẹ̀. Orí mi bá wú wá. Mo bá tún dúró. Mo ti wá sọ̀rọ̀, mo ní ọdẹ. Mo gbọ́ tí nǹkan kan dùn. Mo ṣe mú rìvásì díẹ̀ nìyẹn. Mo bá mú rìvásì, mo bá ṣí iná kò lórí. Mo kọjú ẹ̀ sí igbó. Bóyá yóò mira tàbí yóò máa bọ̀. Kò sí nǹkan kan. Mo ṣe fi ẹ̀yìn rìn díẹ̀ nìyẹn. Mo ṣe bẹ̀rẹ̀ sí sáré nìyẹn. Mo sárábà o. Iná ni mi lẹ́rù, iná lọ́bà mi torí mo já mi sí iná ò jáde. Mo ṣe dé, mo ṣe àlàyé fún baálẹ̀. Baálẹ̀ ní kò burú. Wọ́n ní àwọn ọmọ tó ṣẹlẹ̀. Nígbà ó yá, àwọn kan tí ẹ̀ ń fi mí ṣe ẹ̀yẹ pé èmi lójo nǹkan kan. Ìjọ́ kẹta rẹ̀ ni tó tí ẹ̀ ń fi mí ṣe ẹ̀yẹ gẹ́gẹ́. Wọ́n wà tí gbẹ̀dùn bọ̀. Bóun náà sì bá iná ẹ̀ nìyẹn ní òkè rìdì. Ìgbà yẹn wọ́n tí ì máa kọ́lé síbẹ̀ yẹn. Wọ́n bá wọnú kàsíà lọ. Ó bọ́ sú ẹsẹ̀ rẹ̀. Ó sá ń garùn, ó ń wo iná títí iná ń kọjá sọ́nà gbẹ̀dùn. Bóun náà sì mérí nìyẹn. Bó ṣe dábàá ó ní òótọ́ ni lágbájá ń sọ, òun ti bá iná yẹn pàdé. Nígbà tí mo sọ fún bàbá rẹ̀ ní nǹkan kankan níbẹ̀ ní àárín yẹn, kò pẹ́, wọ́n ní àwọn ti lé kíní yẹn lọ. Lóòótọ́ àrímọ́ láti ìgbà náà di ìsinyìí. Ní tó sì kejì, mo lọ sí oko. Wọ́n pe oko ibẹ̀ ní Gbangbadé. Torí nígbà tí mo wá sọ fún bàbá rẹ̀ ní tí ń bá rí, wọ́n ní kí n má sọ jáde mọ́. Ṣùgbọ́n èyí gbogbo ẹ̀ mo sọ fún baálẹ̀. Wọ́n bá ń lọ, mo rí akérésé lẹ́rùn malẹ̀pẹ̀ báyìí. Mo bá yìnbọn lù kó la. Ẹranko wo ni wọ́n ń pè ní akérésé? Akérésé òkè ni tí máa ń jẹ, ó máa ń jẹ kòkó, ó máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀. Kò tóbi pọ̀. Kí ni a lè fi wé láàrin àwọn ẹranko tó? Ọ̀kẹ́rẹ́ ó tóbi ju ọ̀kẹ́rẹ́ lọ díẹ̀, ṣùgbọ́n nǹkan kan náà ni wọ́n. Nǹkan kan náà ni wọ́n. So mo yìnbọn sí. Ọba há sí ọrùn ọ̀pẹ, mo bá lọ gé igi tí màá fi yọ. Mo sì lọ gé igi yẹn tí mo na igi sí. Ọ̀bọ̀lẹ́ ọba há sí àárín ọ̀pẹ. Mo bá ní kí n lọ gé igi mi, ìmọ̀ràn mọ́. Mọ bí mo gbà lọ sí ìdí ọ̀pẹ mọ́. Bí mo ti gé igi gan ọ̀mọ́ mọ́. Mo sá kiri, mo lò láti bí aago 10 tí mo lọ, ó tó bí aago 4 kí n tó rí ojú ọ̀nà jà. Ọ̀kẹ́rẹ́ mi ìdẹ̀ mú. Ó sì há sí ní ìrọ̀lẹ́. Àárọ̀ aago 10 ni mo yìnbọn sí. Torí ọ̀sán làwọn máa ń jẹ. Mi ò tiẹ̀ rí iná ìmọ̀ bí tí mo wà gan mọ́. Ó lè ti wá sí akérésé o. Tiẹ̀ mo máa ń há síbẹ̀, ọ̀rá síbẹ̀ ni. Bóyá yóò jẹrà síbẹ̀ ni o, bóyá yóò yí padà ni o. Mi ò lè sọ o. Kí lẹ rò pé ó lè fà? Ọwọ́ èèyàn ló wà, kì í ṣe jíjẹ. Èèyàn ló ní. Ló ní akérésé. Torí ọ̀nà Gbangbadé yẹn, ọ̀nà ibẹ̀ yẹn le. Ó le díẹ̀. So ohun tó wá sí kẹta, ọ̀nà Gbangbadé náà ni. Mo dẹná lọ ní alẹ́ ẹjọ́ yẹn. Mo kiri, mo ò tiẹ̀ rí nǹkan kan. Iná rúùmù là ń lò ní gbogbo ìgbà yẹn. Wọ́n wà ń bọ̀. Ọsàn àgbálùmọ̀ kan bẹ ní
àbá àbìdí náà mo ṣe débẹ̀ mo wà ń gbóhùn yẹn mo sọ pé abẹ́rẹ́ rí iná ẹ̀gàn ọ̀mọ́lẹ̀ abẹ́rẹ́ rí iná tí ń gbé kíkọ̀ mọ́lẹ̀ mo wá dúró mo wá já mi síná iná ò jáde mo já mi síná iná ò jáde àwọn wo ni sọ pé iná ọ̀mọ́lẹ̀ mo wá lọ mo ṣe rìn díẹ̀ mo bá tún padà mo ṣe rìn díẹ̀ láti irú bíi sí ilé ọ̀kan iná bá yọ mo bá tún padà mo ní màá lọ wo ohun tí ń ṣẹlẹ̀ mo ṣe ń bọ̀ iná ò bá tún padà sínú kò tún jáde again mo wá débẹ̀ mo ṣe à ń wo gbogbo àárín yẹn n ò rí nǹkan kan mo ṣe padà nìyẹn mo tó wọ́n di àárọ̀ ọjọ́ kejì mo bá lọ síbẹ̀ pé màá tiẹ̀ lọ wo itú tí wọ́n ń pa níbẹ̀ nígbà mo débẹ̀ n ò bá nǹkan kan ìgbà nǹkan bí mo ṣe gbálẹ̀ nígbà mo ṣàlàyé wọn ni tí mo bá rí kí n má sọ fún anybody. Bàbá Ọdẹ. Sá. Iṣẹ́ ọdẹ yìí tẹ́ ẹ kọ́ ni. Mo bá lọ́wọ́ bàbá tó bí mi ni. Ọdẹ ni bàbá yìí. Bẹ́ẹ̀ ni sá. Ní àárọ̀ ọjọ́ ní kurukuru pé èèyàn kọ́kọ́ yìnbọn ilẹ̀ fi ìbọn yẹn pa. Ọ̀kẹ́rẹ́ mo kọ́kọ́ pa. Ọ̀kẹ́rẹ́ bó lẹ ṣe ṣe. Níjọ́ náà dáàdi mi ò sí nílé àwọn ti lọ òde àwa lọ sóko àwa ń bọ̀ àárẹ̀ àwọn ọ̀kẹ́rẹ́ tí wọ́n ṣeré ní orí ìkòkò mo sì wá gbé ìbọn àbúrò mi tiẹ̀ ń pé kí n má gbé o àwọn máa sọ fún dáàdi mi o kí n má gbé o mo sá gbé mo sì débẹ̀ mo bá rí àwọn ọ̀kẹ́rẹ́ tí wọ́n ṣeré ìkan wá dúró lórí igi ó gbé ìwẹ̀ ó gbé sórí báyìí mo sì nà bọ́nu wọ́n ti ẹni tí èèyàn bá yìnbọn èèyàn ó ṣubú mo kọ́kọ́ fi ẹsẹ̀ kan ti ẹ̀yìn báyìí mo nà kan síwájú kí n má bàa ṣubú gbéra ọ̀kẹ́rẹ́ bá bọ́lẹ̀ ìmọ̀ bí wọ́n ṣe ń kìbọn bí mo ṣe lè kìbọn padà. Nígbà ẹ wá délé kí ni bàbá yìí ṣe. Wọ́n bú mi o wọ́n sì fẹ́ nà mí jọ́nà mo sá ni o wọ́n fẹ́ nà mí jọ́nà mo sá ni wọ́n ní kí n jẹ́ kí àwọn máa kọ́ mi bí wọ́n ṣe ń yìn àti bí wọ́n ṣe ń kì ìbọn. Ọ̀kẹ́rẹ́ tẹ wá pa ní ọdún náà lọ́hùn bó lẹ ṣe ṣe ọ̀kẹ́rẹ́ o. Kúrò èmi gan mo jẹ orí ẹ̀ ńjọ́ náà èmi mo jẹ orí ẹ̀ ńjọ́ náà báà mi náà jẹ́ ń bẹ̀ o àfi ṣe bẹ̀ ni o àfi ṣe ọbẹ̀ èmi ni wọ́n fún lórí pé èmi ni mo pa. Àbọ̀dẹ. Sá. Àwọn ẹranko ńláńlá wo lẹ ti pa tó jẹ́ bí ẹranko abìjà. Mo ti pa ìgalà mo pa ọlọ́gẹ̀dẹ̀ mo pa ẹtu mo pa ọ̀yà oorẹ̀ àti bàbá ńlọ. Bàbọ̀dẹ. Sá. Nídìí iṣẹ́ ọdẹ yìí ìjọ wo nínú yín bàjẹ́ jù. Ìjọ tí inú mi bàjẹ́ ojú ìjọ tí mo sá eré torí eré tí mo sá balẹ̀ sọ pé tí n bá sá irú eré bẹ́ẹ̀ tí n bá ṣubú pé n lè dìde mọ́ pé tí n bá lè ṣubú báyìí pé ibẹ̀ ni olúwa rẹ̀ ó gbà lọ ìjọ náà inú mi bàjẹ́ pé kí ni eré tí mo wá sá tó bá lọ ṣubú ńkọ́ a jẹ́ pé. Wọ́n sì ní gbàmígbàmí ọ̀yàgbà. Kọ̀ ọ̀yàgbà kọ̀ yọdẹ o yọ ọ o yọ gbàgbé ìbọn o. Bàbọ̀dẹ. Sá. Kò lè ìjọ tá a bá rí sámọ̀ dúdú funfun díẹ̀ wà ńbẹ̀. Ó gbọ́dọ̀ wà ńbẹ̀. Ìjọ nínú yín dùn jù nídìí iṣẹ́ ọdẹ. Ìjọ inú mi dùn jù lórí ti baálẹ̀ náà ni abẹ́ oko fún baálẹ̀ wà so wọn kan wá wọ́n sá di gúrúùpù pé kí wọ́n má pẹ̀ràn fún baálẹ̀ níjọ́ yẹn ọ̀nà alábìdún ni a ti ń dẹko yẹn. Ó ń bọ̀ mi sì dúró ní ẹ̀gbẹ́ alákòókò báyìí mo wà ń gbọ́ gbúra ṣé ọba dúró wọ́n wà ń wo lọ́ọ̀kan ìgalà ni wọ́n bá yìnbọn lù kódà bó ṣe ọrùn wọ́n bá sọ ìbọn lẹ̀ mo bá sáré tẹ̀lé àfìgbà tí mo mọ̀ mo bá pa ìlera tá a pa mo pa ìgalà yẹn jọ yẹn inú mi wá dùn nígbà tá a dé láti sọ wà ń gbọ́ pé wọ́n ní kí wọ́n bá balẹ̀ pẹ̀ràn ṣùgbọ́n mi wá pẹ̀ràn inú balẹ̀ dùn títí kódà wọ́n máa ń sọ títí wọ́n ló di pé wọ́n wọlé. Bàbọ̀dẹ. Sá. Kí lẹ rò pé ẹ máa fa ìdíwọ́ kí ọdẹ ó lo oko ọmọ rẹ̀ ràn pa. Tó máa ń fa ìdíwọ́ ni pé ọdẹ ò gbọ́dọ̀ máa ṣèké tàbí kí ọdẹ máa fẹ́yàwó ọdẹ ó tiẹ̀ léwu púpọ̀ jù tí wọ́n kọ́ wa bí ìyàwó ọdẹ bá jókòó tí wọ́n bá débẹ̀ tí ìyàwó rẹ̀ bá dìde ò gbọ́dọ̀ jókòó níbẹ̀ gbogbo èèyàn máa ń fa. Gẹ́gẹ́ bí ìwọ ọdẹ. Bẹ́ẹ̀ ni.
bàbá ọdẹ sá tẹ ẹ máa dẹná àwọn máa dẹná. kí làwọn ìrírí yín ní ìdẹná. Ìrírí mi náà ni tí mo rí ní òrùnjọ́ náà tí mo họ. ẹ jẹ́ ìrírí kan Ah, bẹ́ẹ̀ kan lẹ̀ dẹná. irọ́ ẹ̀kan náà kọ́. àwọn Eh, ìdẹná tẹ̀ lọ. tó bà èmi lẹ́rù gan-an tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí mo fi họ ẹni èèyàn. Naam. Eh, ẹ máa dẹ̀gbẹ́ àyà rẹ̀ bẹ́ẹ̀ ni. kí làwọn ìrírí yín nígbẹ́ àyà rẹ̀. Mo tiẹ̀ máa ń pe bàbá kan ní Yakubu bóyá ó ti jáde bàbá Bọ́sẹ̀ Akínsọlá. Ara iná la lọ ńjọ́ yẹn èmi dé báyìí òun dé níwájú à ń pe ẹnìkan ní Dáúdà Alápẹ òun dé ní ìkẹta bàbá yìí. Wọ́n bá ní ìgàlàǹbọ̀ bí mo ṣe yìnbọn lù gbóra bó ṣe ń lọ báyìí Yakubu náà ń yìnbọn lù iwájú Dáúdà ni ẹran wa lọ ṣubú sí. Òun wá gbébọn tì wípé ẹran ti kú o ó ní kó wọn lọ gbé ẹran bẹ́ẹ̀ náà ṣe bó ṣe yìí dénú ọba họ àárí bàbá rí lọ́la ló kù. Èmi wá lọ sí ibi tí mo ti yìnbọn pé ṣé mo sì ìbọn yìnyín ni nígbà mo débẹ̀ ọmọ eku kan báyìí ni mo bá ìbọn tiẹ̀ ti já jálajàla. Mo mú mi sọ fún anybody ní ọjọ́ náà mi sọ fún anybody báyìí nìkan mo sọ fún ìgbàlá mo yìnbọn sí Yakubu nǹkan ó ti dìde kó n bí ìbàyìí ní ìsìn eku mo bá níbẹ̀ eku ẹ̀dá eku ẹ̀dá ni mo bá níbẹ̀. ara àrírí yín nígbẹ̀ẹ́ àyà ẹ̀ nù. Bẹ́ẹ̀ ni. kí làwọn àrírí yín nígbẹ̀ẹ́ àyà ẹ̀ nù. kò jẹ́ ẹ̀kan lẹ́lọ́gbẹ̀ẹ́ àyà ẹ̀. a máa ń lọ tí mo tún lè fi òye gbé ni pé àwa alóko wàhálà iná là lọ. Wọ́n bá ń lé ẹran bọ̀ ọlọ́gẹ̀dẹ̀ ni ẹran bọ̀ mo ṣe yìnbọn lu ọlọ́gẹ̀dẹ̀ yẹn odò kan bẹ ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa ń bí gbọ èmi dé ẹ̀gbẹ́ odò yẹn mo ṣe yìnbọn báyìí ọkàn rọlù omi ni èmi náà bá rọlù pé èyí lọ mú ẹran ṣe bí ojú lọ́bẹ̀gbẹ̀ ń jọ yẹn èyí máa rí mú o. irú ẹran wo ni. ọlọ́gẹ̀dẹ̀ èyí mọ bóyá ọwọlẹ̀ ni o bóyá odò gbé lọ ni o bóyá mọ́ọ̀kùn ni o dàárọ̀ yìí ọlọ́gẹ̀dẹ̀ lọ gbé n sì sọ fún anybody ṣùgbọ́n wọ́n mọ̀ pé mo yìnbọn wọ́n ní kí ló yìnbọn sí mo ní ọlọ́gẹ̀dẹ̀ wọ́n wá dà mo ló ti lọ. ọ̀dà ìbéèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín ní àtìgbà tẹ́ ti ń ṣọdẹ ìjọ́ wo lẹ lè gbàgbé láéláé. ọjọ́ tí n lè gbàgbé ni ọjọ́ tí mo bá baálẹ̀ pẹran mi ì tiẹ̀ lè gbàgbé láéláé inú mi máa ń dádùn ni. ẹ láyé mi. baálẹ̀ bẹ̀gbẹ́ wípé wọ́n fẹ́ ṣènáwó ní táìmì yẹn so wọ́n rẹ̀ wá sọ wípé tí wọ́n bá ti lo oko wọ́n sọ fún àwọn ẹgbẹ́ yòókù pé inú mi tiẹ̀ ń dádùn títí di àárọ̀ yìí gan-an mi ì lè gbàgbé. Ǹjọ́ tí n lè gbàgbé ìgbàlá náà mo pa ńjọ́ náà lù lọ mo wá gbé náà ní alẹ́ ọjọ́ náà mo dènà n ò rí kankan mo ṣe ń bọ̀ báyìí lẹ́yìn ìkúlé ẹlẹ́ta ń bẹ̀ ni mo bá rí ojú yẹn mo bá yìnbọn sí ká ẹran sáhọ mo bá tún kìbọn ìgalà mo bá kìbọn mo bá ń wá lọ nígbà tí wọ́n lọ rí orí òkìtì kan báyìí ni mo ti rí mo bá yìnbọn mo bá tún bá yìn sí ìbẹ́ náà ló ti rí bọ́lẹ̀ mo ní ìmọ̀ ló lọ ọlọ́mọ ti sowó mo lọ ta lẹ́lẹ́hà ni mo tiẹ̀ kán mo lọ ta lẹ́lẹ́hà ni lódìdí torí tí gbogbo ẹ̀ tí irun gbogbo ẹ̀ ẹlẹ́hà gbedele
kò délé bí mo ṣe tà nìyẹn bí mo ṣe tà nù. Abọ́dẹ Sá ọmọ ìlú wo nìyí? ọmọ Kútọ̀run ni mí. Yorùbá wa dúró lẹ́nu yín dáadáa báyìí. Ẹ̀bùn ni mo ti dé Nàìjíríà náà tó jọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni sá. Babọ́dẹ Sá tí ẹ ti dẹ ìgbẹ́ yálà ní òru ni tàbí ní ọ̀sán tí ẹ̀yin àti bóyá àjànú ni bóyá ẹranko ni ẹ jọ wọ ìjàkadì. Wọ ìjàkadì rí o kódà mo máa ń bẹ lọ́wọ́ pé kí n má jẹ́ wọ ìjàkadì o orí ní agbára lágbára kankan ògo Ọlọ́run ni mo bá kí. Yàtọ̀ sí ọjọ́ ti ọ̀kẹ́rẹ́ tẹ́ ní láti aago 10 aago 4 fi lù rínà rí ojú ọ̀nà. Mo rínà rí ojú ọ̀nà. Ṣé ẹ sọnù rí inú oko ọ̀yà lálẹ́ ni tàbí lọ́sàn-án? Alẹ́ ni mo sọnù lẹ́ẹ̀kan rí. Bó ló ṣe fẹ́lẹ̀? Ẹ ṣe mo dẹ̀gbẹ́ kódà ibi mo rò pé màá lọ já kọ́ ni mo lọ já so mo wá rìn nígbà tí wọ́n lọ jáde mo lọ jáde sáìbù mo wá ń wo ìlú àìbù lọ́ọ̀kan bí mo tún ṣe sá padà nìyẹn mo ní bóyá ibi tí wọ́n ti pa olúwa rẹ̀ ní ibi tí mò ń wò yìí o mo bá sá padà ibi mo á gbà jáde ìwọ̀n á mọ̀ bẹ̀ mọ́ títì yẹn tí mo já títì àìbù ni mo já mo tún padà sínú igbó torí mo ní ìmọ̀ títì yẹn mo bá padà sínú igbó mo sá kiri nígbà tí wọ́n lọ jáde Akínsọ́lá mo lọ jáde sí nígbà mo jáde sí Akínsọ́lá ìgbà yẹn àkùkọ bá bẹ̀rẹ̀ sí í kọ wọ́n bá lọ jókòó nígbà mo jókòó tó ṣe díẹ̀ o tí òye yẹn ti ń mọ́lẹ̀ mo sì wá rí i pé Akínsọ́lá mo mọ̀ wá yìí njọ́ náà wọn ò pa eku njọ́ náà. Àwọn igbó wo lẹ máa dẹ? A máa ń dẹ Gbangbadé a máa ń dẹ ọ̀nà Abidina ọ̀nà Ògùndélé títí wọ ọ̀nà Pabí a máa ń dẹ gbogbo ibẹ̀ yẹn. Babọ́dẹ. Sá. Ọjọ́ wo nínú yẹn dùn jù nídìí iṣẹ́ ọdẹ? Kódà inú mi torí iṣẹ́ ọdẹ yẹn mo ti gbé tì mi ò ṣe mọ́ ṣùgbọ́n mo ti ṣe iṣẹ́ ọdẹ níjọ́ tí inú mi dùn jù ni tí mo ṣàlàyé ìjáde nísìnyí fún ẹran tí mo pa fún baálẹ̀. Níjọ́ wo ni inú yín bàjẹ́ jù? Inú mi bàjẹ́ níjọ́ tí n bá kú tọ́lọ́run jẹ́ n kú tí mo fi sáré láti Wọ́rọ́kùtà dáyẹ́ lẹ́sìn rin torí tí n bá ṣubú níjọ́ náà mo ti kú. Iná tí mo rí ní àárín títì mọ́ ni o iná rogodo mo rí láàrin títì mo já mi síná iná ò jáde o mo dẹ̀ rí nǹkan ọ̀hún ìmọ̀ bóyá èèyàn ni tàbí èèyàn kọ́. Ǹjẹ́ èèyàn àtẹnìkan kan ní aáwọ̀ rí láàrin nínú iṣẹ́ ọdẹ wọ́n ti parí ẹ̀ fún yín? Rárá kò sí mi ì jà mo ì sí ìbá mi jà ọ̀rẹ́ ni gbogbo wa pátápátá látòkè délẹ̀. Ẹnìkan kan bá ní aáwọ̀ láàrin àwọn ọdẹ ẹjọ́ ń dẹ̀gbẹ́ bóò ni wọ́n ṣe máa parí ẹ̀? Tí ẹnìkan bá ní ìjà láàrin ọdẹ bàbá wa ni máa ń bá wa parí ẹ̀. Àti òsì bàbá yín kọ́? À ń lọ sọ́dọ̀ olúọdẹ ni máa ń bá wọn parí ẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ dẹ̀gbẹ́ tí àwọn tẹ́ẹ̀dẹ̀ ti pé jọ sójú kan tí àwọn méjì ti ń bára wọn ní gbólóhùn aṣọ àbí nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n bá wà nínú àwọn tó fẹ́ bá yín lóko ọ̀nà wo lẹ̀ náà gbé gbà? A máa dá wọn padà a máa dá wọn méjèèjì padà. Ẹ dá wọn padà? A dá wọn padà sílé nígbà tá a bá dé a sì wá mú wọn lọ sọ́dọ̀ olúọdẹ wọn lọ bá ní parí àwọ̀ tí ń bẹ láàrin wọn. Ẹnìkan bá rojọ́ pé lágbájá ń fẹ́ obìnrin ẹ bá dọ́dọ̀ olúọdẹ bó lẹ sí máa yanjú ọ̀rọ̀ ń sí ẹni tí wọ́n sì ní ọ̀n fẹ́ bèrè èèyàn náà ó ní lóòótọ́ lòun fẹ́ bèrè. Tí ó bá wá rí báyẹn tó ṣẹlẹ̀ lójú yín bẹ́ẹ̀ bó wọ́n sì yẹn bẹ́ẹ̀. Kò ṣẹlẹ̀ lójú mi rí ṣùgbọ́n gbígbọ́ tèmi máa ń gbọ́ ni pé tí irú ẹ̀ bá ti wá wáyé tó bá jẹ́wọ́ wípé lóòótọ́ òun fẹ́ ó ṣeéṣe kó ṣe aró díẹ̀ fún ìbọn yìí
ó gbọ́dọ̀ láti ṣe tó yẹ kó wọ́n ṣe nínú iṣẹ́ ọdẹ, bóyá kó gbóògùn ni tàbí kó ṣe nǹkan kan nínú iṣẹ́ ọdẹ tí inú ó fi dùn. Obìnrin tí ń fẹ́ ń kọ́. Ṣé àwọn ò lè lé lọ? Wọn ò lè lé lọ, wọn á parí ẹ̀. Yọ wà lé rẹ̀. Yọ wà lé, tó bá ṣe pé bá gbà á, tó bá ṣe pé bá gbà lọ́wọ́ ẹni yẹn, yọ dá padà, kò lè fẹ́ mọ́. Torí ó ti jègún mọ́yán. Kò yẹ kí ọdẹ ó gba ìyàwó ọdẹ. Ẹ fún gbogbo ọdẹ ẹjọ ń ṣọdẹ, ẹ fún wọn ní márùn. Ìmọ̀ràn tí màá fún gbogbo ọdẹ tí a jọ ń ṣọdẹ ni pé mo rọ̀ wọ́n, àní rí àsìta àbọ̀n o, àní ìbọn ra wa o. Tí ìkùnsínú bá ti wà, ẹ má jẹ́ ká dé mọ́wọ́ tàbí ká dé sọ́kàn. Ẹ jẹ́ ká pè é, ká bá sọ, ká parí ẹ̀. Torí tí máa ń fa ìdíwọ́ tàbí ìjàmbá ni pé mo ní lágbájá sínú. Ìgbà tá à ń gbé kì í sì rè, kò fẹ́ràn èké, kò fẹ́ èké. Àwa la mọ inú ara wa, ṣùgbọ́n ọdẹ tá à ń ṣe, ìgbà tá à ń gbé kọ́rùn yìí, ọmọ gbogbo bí inú wa ṣe rí, kò sì fẹ́ èké. Tẹ́nìkan bá ń bá ẹnìkan jà, kí wọ́n parí ẹ̀, gbogbo ẹ̀ kó tán síbẹ̀, ká tún di ọdẹ padà. Bẹ́ẹ̀ ni sà. 081 54 90 95 84. Ẹ wú ilé ẹ̀kan sí. 081 54 90 95 84. Ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí fún gbogbo ara. Orúkọ mi ni Jimoh Akínọlá. Táwọn èèyàn máa ń pè mí ní Bàbá Ayọ̀ lẹ́lẹ́sìn rìn.